jọ bí eré tẹ́lẹ̀tẹ́lẹ̀ àbí ẹ ti rí wípé kò ń ṣeré kì í ṣàwàdà kì í ṣe wọ́n ní wọ́n pé kò sẹ́nibọ́dì tó ní ìdí attention kankan níbì kankan òtítọ́ pọ́nbélé là ń bá yín sọ láti yọdún yìí wípé kẹ́ gbáradì ṣe rí pé wọ́n ti ya wọ ilẹ̀ káàárọ̀ òjíire wọ́n ti ya wọ ilẹ̀ Yorùbá kò sí nǹkan tá a lè rí ṣe sí ju wípé ká wá ọ̀nà àbáyọ kí ẹ̀mí má sọnù jù kí property má dẹ̀ bàjẹ́ jù nígbà tó ti jẹ́ wípé lára àwọn ọba aládé yín òun náà ni wọ́n ń rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn terrorist wípé tán bá ti lé wọn bẹ̀ kí wọ́n máa bọ̀ ní ọ̀dọ̀ títí wọn ìyẹn nílẹ̀ Yorùbá tí gbogbo yín fetí gbọ́ tẹ́ ẹ fojú rí tí ẹ̀dẹ̀ gbégbèsè ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ bí wọ́n ṣe wá ti ya dé nísìn gbogbo ibi tẹ́ rí wọn tí wọ́n ti ń attack lẹ́nu ọjọ́ mẹ́ta wọ́n ń gbé wa wò testing òun ni wọ́n ṣe wọ́n fẹ́ mọ̀ how prepared are we fún attack wọn ṣùgbọ́n ó ṣe ní láàánú jọjọ wípé bí wọ́n ṣe wá ń ṣe ìdánwò yẹn láti gbé wa wò bóyá fúyẹ́ bóyá ti rẹ́dì bóyá mọ̀ nǹkan tá à ń ṣe wọ́n ń bá wa pé a rẹ́dì rárá it's a pity kò sí nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ wa lè ṣe ju wípé kí ẹ̀jẹ̀ kó má ṣàn jù lọ àbí kí property kó má bàjẹ́ púpọ̀ jù you see that is the situation ohun tá a wà nísìn kí n tó gbé fídíò wọlé fún yín Trump warns of potential additional US military strike in Nigeria over attack on Christians. You left him with no choice. President Trump of America, ó tún ti warn ẹ̀yin Nigeria government and the whole of Nigeria pé àníṣe ẹ stop láti máa pa àwọn èèyàn, stop láti máa pa Christian. Ṣùgbọ́n nínú ilé oúnjẹ kó yé wa wípé tí wọn ò bá ṣe kankan tí ìjọba Nigeria ò bá ṣe kankan another strike ó dẹ̀ máa lágbára ju ti tẹ́lẹ̀ lọ ó ń bọ̀ ní kíákíá ẹja sáré débẹ̀ pa. President Donald Trump has warned that the United States may carry out additional military strikes in Nigeria if attack on Christians continue. Despite Nigeria officials insisting there is no systematic persecution of the religious group, the warning came during an interview with the New York Times published on Thursday. A U.S. military strike on Christmas Day targeting Islamic State militants in northern West, which the Nigeria government described as a joint operation against terrorists with nothing to do with a particular religion. Trump said he hoped the strike could be a one-time action, but added that further attack could occur if Christians continue to be targeted. Fún ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ ń sọ wípé Nigeria government wọ́n wà in support pẹ̀lú nǹkan tí Trump ṣe. Trump lè wá láti ṣe without informing Nigeria government, without having any meeting to do with them, without asking for their last approval in order to strike. Ṣé ti wá gbọ́ nísìn wípé Trump fẹ́nu ara ẹ̀ sọ wípé in conjunction with Nigeria government ni. Ẹ má jẹ́ kó máa fún yín lófo. Ẹ wá wo situation ilẹ̀ káàárọ̀ òjíire. Ó ṣe ni láàánú jọjọ, ó sì gbòmìjé lójú ti tèmi. Tó bá rí fídíò yìí mi mọ̀ bóyá ṣe é bákan tẹ̀lé mi kó wá lọ wò.
ó ti wá dójú ẹ̀ bẹ́yìn. Ẹ wo àti yọdún tá tẹ́ pariwo tó bá jẹ́ wípé àwọn olórí wa, àwọn leaders and elders wa, nǹkan tá à ń sọ orílẹ̀ concern wọn ni tí wọ́n ti ní plan B títí wọn. Wọ́n á ti gbé ìgbésẹ̀ by now. Kò yẹ kí àwọn máa lè wọ̀nyí kó tún máa wọ any part of Yorùbá land àbí Káàárọ̀-Oòjíire land, Oòduà land, kó dẹ̀ máa lọ yours truly. Ó ti yẹ kó ti di àìwọ̀ fún wọn kí gbogbo nǹkan ti dúró wámwám. Ṣé nítowó ni ṣebí wọ́n gba security vote? Ṣùgbọ́n ọmọ reason tí àwọn governors ò ṣe ní provide security fún ẹ̀mí yín àti dúkìá yín, àṣírí yẹn ni mo wá tún fún yín lénìí. Ọ̀rọ̀ ti ń dojú ẹ̀ báyìí. Ṣé o mọ̀ wípé gbogbo ẹ̀yin tí wọ́n bá ti wá attack gbogbo state tó bá ti attack, either wọ́n pa yín sóko àbí wọ́n gé yín gbé àbí wọ́n wá pa yín bí wọ́n ṣe pa wọ́n ní Ìbàdàn yìí sìn àti ní Kwara. Ṣé o mọ̀ wípé governor state yẹn ó ní iye òbítíbitì owó burúkú billions of naira tí ó máa receive fún compensation láti compensate àwọn tí ó jẹ́ victim from the federal. Àwọn governor ilẹ̀ Yorùbá wọ́n fi ẹ̀mí aráàlú wọ́n fi enrich pocket tiwọn kẹ́ lè mọ̀ how selfish they are. Kí ló dé? Ìdí tí àwọn governor ṣe kọ̀ upon pé wọ́n rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ tí wọ́n sì ń gbọ́ gbogbo nǹkan tó ń lọ tó ń rí everything. Wọ́n kọ̀ láti invite any security organization láti bá wọn ṣe meeting. Wọ́n kọ̀ láti invite gbogbo àwọn tó kọ lẹ́tà. Wọ́n kọ̀ ẹ wo Rúṣì Sunday Adéyẹmọ Ìgbòho. Wọ́n fi message ránṣẹ́ sí gbogbo ẹ̀yin ọmọ Káàárọ̀-Oòjíire, gbogbo ọmọ ilẹ̀ Yorùbá. Màá play nísìn tí bá ti ṣàlàyé díẹ̀. Ẹ wo Ọ̀yọ́ state for example. Ọlọ́run fún yín ní golden son, olóríire ọmọ tó dúró tán ṣámṣám, tó dúró tí ò wẹ̀yìn wò, tí ò kọ́ ti anything. Torí tẹ bá ní káwọn oníkálùkù gbogbo security organization àbí leaders wọn kọ́ bọ́ síta, ẹ rí wípé ìkánjú kan lọ. Ó dúró tán fún yín. Ó lóun ti ṣe tán. Ẹ̀yin ẹ kò sọ wípé irọ́ ni. Ẹ lọ bá Mákindé kẹ́ni kí Mákindé fi ààyè gbà kó invite ṣe Sunday Adéyẹmọ Ìgbòho. Kó dẹ̀ fi ọlọ́pàá ti wípé nǹkan tá invite fún òun ni kó bá wa dá sí. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé lótìtọ́ àti lódodo ṣe Sunday Ìgbòho ó sọ̀kalẹ̀ sí Ọ̀yọ́ state lẹ́ni. Bóyá ẹ tún máa gbúrò terrorist kan tá tún mẹ́fíkín. Ohun tí mo mọ̀ ni mò ń sọ. Ṣùgbọ́n ọ̀tẹ̀ ò ní jẹ́. Ọ̀tẹ̀ àti tẹ̀mbẹ̀lẹ̀kún ó ní kọjá ibi tó wà yẹn, mi ní jẹ́ kó gòkè, mi ní gbà. Òun náà gòkè o, kò dẹ̀ ní gbà, kò dẹ̀ ní nǹkan ṣe. Lára àwọn security leaders wọ̀nyí tí wọ́n ń ṣe orogún òwò àti ọ̀tẹ̀, tí wọ́n fẹ́ kí dúkìá yín kó lọ, kẹ́mi yín kó máa lọ, kó máa pa yín bó ṣe pa yín, torí wọ́n fẹ́ kẹ́ ẹ wá gbé òbítíbitì owó fún wọn. Àwọn ni wọ́n lọ káàkiri wípé wọn ò gbọ́dọ̀ fi ọmọ Adéyẹmọ lọ́rùn sílẹ̀. Àwọn ni wọ́n ń tẹ gbogbo oríṣiríṣi nǹkan kiri wípé sẹ́ẹ̀ ọmọ Adéyẹmọ ẹ gbọ́dọ̀ gbà kó padà wá sí Nàìjíríà. Wọ́n tún gbé lẹ́tà dìde láti lọ kọ fún àwọn gọ́fúnà wípé Chief Igboho pé tẹ́ bá invite ẹ̀ sí ilẹ̀ Yorùbá o, ilẹ̀ Káàárọ̀-Oòjíire o, ẹ̀yin gọ́fúnà ló ń bọ̀ wá pa níbi tó worst dé. Tí ọmọ Adéyẹmọ ò sì ṣe bẹ́ẹ̀. Tẹ́dẹ̀ sì mọ irú èèyàn tó jẹ́ wípé irọ́ ni pọ́nbélé. Àbí ẹ wá wo, ṣé irú Ọ̀yọ́ state ló yẹ kí wọ́n máa ṣe irú nǹkan tán ṣe yìí kán máa ṣe fún yín? Gọ́vnà Mákindé dẹ̀ tó ti bọ́ síta, ó ní assure you. Ṣé òjò kòkòrò ni wípé the only thing tí àwọn South West governor tán jẹ ẹ̀yin aráàlú ni pé tó bá ti pa yín tán, tán wèsì dúkìá yín tán. I assure you, press release. Lẹ́yìn press release, kí lẹ tún rí ibi tó lọ sí, ibi tó ṣe wẹ́ lọ sí nìyẹn. Wọ́n ń pa yín ẹ̀yin aráàlú náà pa. Ẹ jẹ́ dìde. Ẹ kóra yín bẹ́ẹ̀ bí àwọn ará fídíò tẹ́ rí Ìsànlú Ìsún ní ọjà òkè roundabout ní Kwara. Àwọn ni wọ́n bọ́ síta yẹn. Kí gbogbo kíní ìṣẹ̀lẹ̀ bó jẹ́ ọjọ́ mẹ́ta lẹ lè fi ṣe, kẹ́ pínra yín ní the whole of gbogbo ilẹ̀ Káàárọ̀-Oòjíire the same day, kẹ́ lò 3 days, kẹ́ pín set kọ́kẹ́ lọ takú síwájú governor's office for 3 days. Another set gbogbo ilé kábíyèsí yín kẹ́ takú síbẹ̀ for 3 days. Kẹ́ wá wò bóyá power will change or not. Ṣùgbọ́n nígbà tó yẹ pé yàrá ìlú òkè ẹ̀ wọ́n ń gba security vote. Gbogbo àtàkì tó bá ti ṣẹlẹ̀ sí yín, tó bá pa yín, irú ilé tó pa yìí báyìí ṣe Mákindé máa tún gbowó tuntun míì. Èyí tí ó ṣẹlẹ̀ ní Ìbàdàn some years back, ó ask for 50 billion. According to ìta confirm níta 30 billion òun ni wọ́n fún. Ibo ni 30 billion wà, ó lọ gbé pamọ́ sáré inú account, ó freeze ẹ̀ síbẹ̀, ó fi make owó. So ẹ̀mí yín ni àwọn gómìnà yín ń ta o, wọn ò ní kò ní bẹ̀ ní bọ̀la
tí security ń bọ̀ látọ̀dọ̀ governor yín sí ọ̀dọ̀ yín torí wípé bí ẹ̀mí yín ṣe ń bọ́ tí dúkìá yín ń lọ sí bẹ́ẹ̀ làwọn náà ṣe kí ni bẹ́ẹ̀ náà ń lówó sí. So ẹ jẹ́ ká gbọ́ mẹ́sẹ̀gì tí bàbá Ìgbòho fi ránṣẹ́ sí ẹ̀yin ìyá mi. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé o, àkú ọdún àkúyèdún ọdún 2026 yìí, ọdún ayọ̀ lọ́lọ́run ṣe o, ọdún bùkún, ọdún àánú, ọdún òmìnira, ọdún tòsílẹ̀ lọ́wọ́n ṣe fún gbogbo wa, ànídààmú tọmọtọmọ. Mo dúpẹ́ ẹ kú ọdún o, ẹ kú àdótì mi, ẹ kú àdótì. Ọlọ́run bá tó láyé tọ́lọ́run ọba mi dótì òwe náà lọ́run ìfín lẹ̀ o. Mo dúpẹ́ o, mo dúpẹ́ o, mo kẹ́yìn bàbá mi, ẹ̀yin mọ̀mọ́ mi, mo kẹ́yìn sísítà mi, mo kẹ́yìn àbúrò mi náà. Ọlọ́run ní jẹ́ ká parẹ́ máa yẹ la ọdún eléyìí, ọdún ayọ̀ lọ́lọ́run ṣe o, ọdún bùkún, ọdún àánú lọ́lọ́run ṣe fún gbogbo wa. Orúkọ mi ni Sunday Adéyẹmọ tí gbogbo mọ̀ Sunday Ìgbòho mo ṣe mo dúpẹ́ ṣe thank you. Wọ́n dúpẹ́ pé òkun. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state ẹ dìde. Ọlọ́run fo lóríire ọmọ kẹ́yìn. Ibi tí ọ̀rọ̀ yẹn fọ́nì sí tó ti máa mọ̀ wípé ọ̀tẹ̀ ni. The same àwọn tó jẹ́ wípé Bishop Igboho bá bọ́ síta lẹ́ni pé òun rẹ́dì láti dé o. Pé ní tí o, ẹ rí gbogbo wọn wá bẹ̀rẹ̀ sí ní grant interview left right center. Gbogbo àwọn security ilẹ̀ Yorùbá, gbogbo àwọn security organization leaders pátápátá interview wọn fọ́n sórí social media. Àwọn ti ṣetán, àwọn ti mọ̀, àwọn ti yé tí Igboho bá ti sọ̀rọ̀. Àtìgbà tí Igboho ti sọ̀rọ̀ síta ẹ tún gbọ́ kó lẹ́nu wọn. Ẹ jẹ́ kí Igboho bọ́ síta kó wá sọ̀rọ̀ nípa security ẹ rí ìgbà yẹn tó jẹ́ sí pé wọn ò ní nǹkan kan ṣe. Òkè tó bá ní nǹkan ṣe ni ṣebí wọ́n pe security summit lẹ́nu ọjọ́ mẹ́ta. Ṣebí Ọ̀yọ́ yìí náà ni wọ́n ti joyè. Kí ló dé tí wọ́n tún wá attack yẹn lọ́yọ̀ọ́ tí wọ́n rí nǹkan kan ṣe sí? Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o, bẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀. Ọ̀tẹ̀ ni ẹlẹ́ni ní mo sàn ẹ̀yin ọmọ Ọ̀yọ́ state ẹ wá mú kíkan. Ẹ lọ́kànlé ẹ wá fọwọ́ kó mi ojú má gbà mí tì fún yín o. Lẹ́yìn tẹ́ ní golden child tẹ́ ní golden son tí Ọlọ́run kẹ́ yín tán pátápátá. Mo ní ẹ jẹ́ kó ọmọdé yẹmọ kó gbọ́ ọmọdé yẹmọ lọ́yọ́ state lẹ́ni kẹ́ tún wá rí terrorist ọ̀hún mo double challenge wọn ni ṣùgbọ́n ọ̀tẹ̀ ò ní jẹ́ kò sí wàhálà ẹ jẹ́ káwọn gọ́vnà máa fẹ̀mí yín àti dúkìá yín kó máa fi pawó lọ ibẹ̀ ni kọ́kọ́ là ń lọ. Ṣé rí ẹ̀yin èèyàn mi mo rò wípé ọ̀rọ̀ yìí kò fẹ́ yí àwọn ọmọ Yíbò mọ́. Gbogbo calamity tó bá ti fọ́ọ̀lọ̀ ọmọ Yíbò kí ló dé tó ṣe jẹ́ pé Yorùbá àwa la máa ń jìyà ṣógun láyé ni. Tá bá wá bó síta tá bá wá sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ á máa bínú pé wọ́n ṣe tribalism but àwọn ọmọ Yíbò yìí ò fi wá lọ́rùn lẹ̀. They always look for any given opportunity even tí opportunity yẹn ò bá wá láti insult àwọn Yorùbá leaders and elders. Tí àwa ọmọ Yorùbá bá insult àwa leaders and elders wa àmọ̀rísì tá ṣe ń gé wọn jẹ kì í ṣe wípé à ń fi ìpá jí àwọn òbí wa lórí bẹ́ẹ̀dì àbí à ń disrespect wọn. A ní ẹ̀kọ́ ìwà tó wù sí wa la ṣe kanra mọ́ wọn ṣùgbọ́n a ò fún àlejò láti wá máa jó pàlóńgò lórí wọn. Ẹ tẹ̀lé mi kẹ́ wá wo fídíò yìí. When I say that Yoruba people in Lagos are behind the burning of Igbo people's shops in Lagos, you think it's a joke. Now listen. We have seen how many times the Igbo markets in Lagos is being burnt down. Since your tenure began, Sanwo Olu, almost 5 times in a year. More than 5 times in a year. Every single year since your tenure began as the governor of Lagos State market has been burning. The last one that happened, not even the last one, the one that happened in December 2025, it wasn't even the last one. But after that one, Oshodi market also got burned. The one that happened in Lagos market, Balogun, hundreds of people died. We still have people still under the collapsed building right now. Just imagine. Have it. And I'm telling you, the governor of Lagos said that this is not normal. It cannot be normal. People to call me and tell me, oh, it's not Igbo market, it's Lagos market. Don't tribalize. Shut your mouth. If you are among those that will come and be saying, oh, it's not Igbo market, shut your mouth. The fire that burned the market in Balogu, there's no single Yoruba person that died. We never had all the victims. Igbo, because Igbos are the one that have. Just today, I saw on Facebook they are going to do the burial of 3 brothers from the same family, Igbo people that got burnt in that market, the last one. And all of this happened this December, that Igbo people traveled to the east. This is basically what I've been talking about. Sanwo Olu, the only thing he does is just to go there and act the part of his own script. Yes,
because he is acting a script. He will go there to pretend as if he's sorry about what happened. No investigation. Even there is no compensation to the families and to the people that lost their properties. Every 2 weeks to 1 week, they will put fire in Igbo people's shops and burn it for a reason best known to them. I've watched a video on Twitter where Remi Tinubu, the wife of the president, she was saying that they are going to recover all of Igbo people's properties in Lagos. Yes, this is it. She said that, and this is coming from a first lady. Shops, 99% in that Balogun market. The same with Trade Fair, the same with Alaba. So shut your mouth with trying to defend nonsense. Oh. So now the Lagos State governor went to visit Balogun market. He went to visit Balogun market. I don't know what he did there. Probably just went there to take pictures. But now I'm telling you, the governor, we don't want you visiting in our market. We don't want you visiting the market. Hold on. We want you to find out who is behind those fires. Let him find out. Hold on. My sister, you're even wasting time. Like I said, since Peter Obi came out to become the presidential aspirant of Labour Party, these people have already sat down to plan against Igbo people in that Lagos. And it was, if you go and check, and if you've been observant, since 2023 till today, as a matter of fact, since... Ìjọ́ wo ni Yorùbá fẹ́ gba ìsinmi lọ́wọ́ àwọn ọmọ Yíbò? Ìjọ́ wo ni Yorùbá fẹ́ ní ìsinmi àti ìfọ̀kànbalẹ̀ lọ́wọ́ àwọn ọmọ Yíbò láì kọjá àyè wọn? Now, if we come out now and ask Igbo people to move back to southeast, to move back to their village, go and develop your village, move back to your village where Yoruba will not set your property, your business ablaze according to what you have said on this your video, that it is Governor Jide Sanwo Olu that set them on fire. They move back to your village in southeast. Go and build it. Move your business, move your building, move your property, move everything movable back to your village where Yoruba people will not be attacking you there. And leave Yoruba alone. What is it now? Kini Yoruba gan rà lọ́wọ́ ọmọ Yíbò tó dogun tó dọdẹ báyìí. Wọ́n kúkú ti sọ. Wọ́n ní gbogbo ẹ̀yà tó kù nínú Nàìjíríà, gbogbo wọn náà máa hate on us. And adẹ̀ ń rí lójoojúmọ́, ṣùgbọ́n ọmọ Yorùbá gan gbogbo nǹkan náà máa fi gún lágídí. Ó dìgbà tí kinní yẹn bá fẹ́ fọ́ wọn lójú tó dé gógó imú wọn, tó fẹ́ kígi bojú wọn báyìí. Ìgbà yẹn náà ṣẹ̀ṣẹ̀ wá máa react ní kíkankíkan. Why are we like this? For how long ni Yorùbá máa fold arms and be allowing all these Igbo people passing insult onto our elders and leaders because of nothing? Yes. You can say that we Yorubas, we come after our leaders as well. Yes, you know the reason why we come after them. I will talk about myself. I come after our leaders and elders because they failed us. And the only reason we can do this is by spilling the whole thing. Tell them what to do. Our people deserve better life than this. They should hasten up and give them better life. Give them security. Give them everything they needed. What is it? And we Yorubas, we have the right to call on our leaders and elders if they are not doing the right thing or if they are not listening to us. Yes, it is our leader. They are our leaders. You understand? Hardly you will see Yoruba people passing insult into Igbo leaders and elders. Quote me with my words. Hardly, I repeat, hardly you will see any Yoruba person passing insult on Igbo leaders or elders. We can do that to our own people because awarawani. Now we. But you see Igbo people, it is one of their favorite song and the best thing for them to do. Maybe it is their mercy that are sending them to be passing insult on our leaders and elders at any given opportunity. What is the meaning of all this? How can you say executive governor of Lagos is behind of what is happening, that many buildings are collapsing, many buildings are on fire and all these things? How can you come out with your foolishness and be vomiting rubbish like this now? Even at this particular period that Nigeria is, you know, don't let us say it's on fire. It's not at peace. I feel so sorry for Yorubas. I feel so sorry for myself as one of Karo Jire, and I feel so sorry for my land. Torí wípé agba rubbish gan ni. Kò sí nǹkan ìyà, insult, embarrassment, anything tí other tribe bá pass sí wa. Pẹ̀lú ẹ̀rín náà tún máa rẹ́rìn ni.
ibi tó fọ́nì sí Yorùbá látó máa defend wọn upon the insult Yorùbá látó máa èyí tí mo ṣe ibà yìí á rí pé ọ̀pọ̀lọpọ̀ ló máa insult ló máa dára bọ̀ ìwọ tó wá sọ wípé dára lórí èyí tí mo sọ yìí ìjọ́ wo ló ti bọ́ síta tó ti pass insult sí àwọn àgbààgbà ọmọ Ìgbò kí ló ń ṣe wá àbòsí ìlà ṣẹṣẹṣẹ títí tá pariwo pé security insecurity àwọn ará bíi wọ́n ń bọ̀ wọ́n ti wà wọ́n ti ṣe tí ẹ gbà nítorí ẹ believe ipò ń come gbogbo àwọn information yẹn wá from some other people that you never like them or ẹ believe pé by passing that information you believe pé wọ́n ga Ọlọ́run á gbé wọn ga jù ẹ́ lọ àbí wọ́n jẹ́ èèyàn wọ́n á ṣe igbá kan wọ́n á ṣàwo kan ò dẹ̀ fẹ́ kán ṣe rere láyé here we are lẹ́ni ta ni wọ́n pa ẹ̀yin ni ṣé you see life ìjọ wo ni Yorùbá fẹ́ yàgò fọ́tẹ̀ àti àbòsí tá máa fèsì reality nínú ayé wa ṣé bá dẹ̀ ṣe máa lajú kalẹ̀ lélẹ̀ ṣé bí gbogbo aráàlú ṣe máa lajú kalẹ̀ lélẹ̀ tí gbogbo nǹkan á máa lọ lódìlódì nílẹ̀ káàárọ̀ òjíire tí ò sí nǹkankan tó jẹ́ wípé oníkálùkù kàn ṣe bó ṣe wù ú kò sẹ́ni máa yẹ anybody lọ́wọ́ wò ẹ wá ti wá sọra yín di èèyàn yẹpẹrẹ lọ́wọ́ gbogbo ẹ̀yà tó kù ní gbogbo Nàìjíríà wọ́n wá ń tẹ̀yìn mọ́lẹ̀ bàṣùbàṣù wọ́n rẹ yín jẹ wọ́n rẹ yín tà wọ́n wá ń jó pàlóńgò lórí yín fa imú yín fa etí yín fi yín ṣe yẹ̀yẹ́ yet ẹ rí nǹkan kan ṣe ẹ feel cool with it tí Yorùbá kan bá wá sọ̀rọ̀ just day tó ń wá sọ̀rọ̀ gbogbo Yorùbá wá kò tí lẹ́bá ní ó ti sọ̀rọ̀ jù kò séyà tó lè sọ̀rọ̀ sí ó ṣe máa sọ̀rọ̀ sí lágbájá èèyàn ń kú torí tiyín wọ́n ń torí ọjà yín jà ọjà yín níta ló pariwo lẹ́yìn ìkùlé bàbá òun what is wrong with us? mo ṣe wọn bá tí mo lè ṣe o history will judge every one of us mo ṣe wọn bá tí tèmi ìwọ ńkọ́ má gbàgbé láti fún mi ní support má gbàgbé láti bá mi share ètò ìkáàkiri gbogbo ilẹ̀ ibi tó bá lè bá mi share sí má sì gbàgbé láti drop comment ẹ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín thank you for all you do for Dara thank you for your love and support one love keep us together greatest Karo Jireres great